jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ọmọ kóòtù òjíire bí pátápátá. Ǹjẹ́ mo kí gbogbo ọba ládéládé tí ń bẹ láàfin ìṣẹ̀ǹbáyé, ẹ̀yin ìyáàfin, ẹ̀yin bàbá àfin. Gbogbo yín pátápátá ni mo kí pé ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa, ètò Ṣọ́wọ́nyá ní abala adúláwọ̀ pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín tòótọ́ Iyalode Omowamiwa Arike yín náà ni. Òmíràn ni mí olóúnjẹ òyàlù padà gbáfẹ́ra ọkọ̀ háìlóyìn, òmíràn ò jẹ́ sùnmọ́ bàbá àjọ láàdé. Ẹ jẹ́ á tún wá nǹkan fìdílé o, káwá jọ jẹ mùkúntùn ètò tòní. Tí ẹ bá gbàgbé ìtàn akọni Sodeke ti ìlú Abeokuta ni à ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, níbi tí mo ti ṣàlàyé irú akíkanjú àti alágbára èèyàn tí akọni Sodeke jẹ́. Ṣé àwọn àgbà sì bọ̀ wọ́n ní ibi tá a bá roko tì sí là á fàbọ̀ sí? Ní ayé àjẹjọ, ibi tí a bá ọ̀rọ̀ náà dé ni wípé wọ́n ti tẹ ìlú Abeokuta ṣùgbọ́n ìyàn mú nílùú Abeokuta. Ìyàn yìí jẹ́ ohun tí ó ń ba Sodeke nínú jẹ́, tí ó mú kí ó ránṣẹ́ pé babaláwo tẹ́jú òṣó pé kó wá dífá o. Babaláwo wo Sodeke títí tí ó ní Sodeke ìjọ àbímọ kọ́ ní dàgbà o. Lóòótọ́ ni Ifá ní ogunkógun kankan ò ní kòlù yìí, Ifá sì ní ìlú tá a tẹ̀ yìí wàhálà kankan ò ní dé tí ó lé wa kúrò ńbẹ̀, àní rí ṣòro torí pé Olú ti fi wàhálà wa mọ sí àyìn. Ṣùgbọ́n ó ní sùúrù ni torí pé díẹ̀díẹ̀ ni o. Ọ̀rọ̀ yìí ni wọ́n sọ fún Sodeke, tí Sodeke ránṣẹ́ pé ìpàdé ìlú pé ẹ̀yin jagunjagun, ẹ̀yin alágbára, ẹ máa bọ̀. Ẹ jẹ́ á ṣèpàdé, kí ni ohun tá a ṣe? Àwọn obìnrin tí ń fi ọmọ wọn kówó yìí, wọ́n ń yá owó, wọ́n wàá fi ọmọ wọn sílẹ̀ kó mọ̀ sìngbà títí dìgbà tí wọ́n fi rí owó san padà. Torí pé ìlú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tẹ̀ yìí, ìlú tuntun ni, kò fi bẹ́ẹ̀ sí oko púpọ̀ níbẹ̀, ló fà á tí ìyàn fi ń mú. Wọ́n wá ṣe ìpàdé, wọ́n ní ohun tí àwọn ó ṣe náà ni pé àwọn ò mọ̀ jagun. Táwọn bá sì ti ń jagun, táwọn bá ti ń gba ilẹ̀, àwọn ò lè mọ rí oko dá, Abeokuta ó sì mọ fẹ̀ sí. Orí ìpàdé yìí ni wọ́n wà tí ẹnìkan ti sáré wọlé tí ń mí túpetúpe. Bàbá o, wàhálà ti wà. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó sáré wọ ààfin báwọn? Ó ní bàbá kalẹ̀ jáyé ti légun o, Ìjẹ̀bú ti ń gbógun bọ̀ wá sí Abeokuta. Ìjẹ̀bú ń gbógun bọ̀ wá Abeokuta bí ibo. Kí ló dé, kí ló fà, kí ló ṣẹlẹ̀, kí la ṣe? Bẹ́ẹ̀ ni yóò rí bẹ́ẹ̀. Ogun jẹ́ ń jókòó là ń pè, torí pé bàbá ṣẹ̀ṣẹ̀ tẹ ìlú tuntun dó, alámúlégbé ẹni ni ọ̀tá ẹni. Ọ̀tá àkọ́kọ́ tá àkọ́kọ́ nínú. Wọ́n gbógun wá torí pé wọ́n mọ̀ wò pé ìlú tuntun tá a ṣẹ̀ṣẹ̀ tẹ̀ yìí kó mọ̀ wá jẹ́ pé yóò padà wá gbórí mọ́ wa lọ́wọ́. Àbí kó mọ̀ wá jẹ́ pé àwọn gó padà wá lágbára débi pé wọ́n wà mọ́ fogun fọ́ wa. Àwọn Abeokuta ò ṣe méní ṣe méjì, wọ́n ta mọ́ra ogun, wọ́n lọ pàdé ogun Ìjẹ̀bú. Wọ́n lọ pàdé ogun Ìjẹ̀bú, ṣùgbọ́n ṣe mọ̀ pé bírin bá kan ni ìkan ó tẹ̀ fún kan ni. Láì dènà pẹ̀lú, ọwọ́ Ìjẹ̀bú dun àwọn Abeokuta, sórí Ìjẹ̀bú ní ìbọn tó pọ̀. Ọwọ́ Ìjẹ̀bú dun àwọn Abeokuta sá lógun o. Ìròyìn sì dé ilé pé Ìjẹ̀bú ti ṣẹ́gun Abeokuta. Ọ̀rọ̀ yìí bá àwọn ará Abeokuta lójijì. Ó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní para wọn. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pokùnso pé kàkà káwọn tún lọ ṣẹrú lábẹ́ Ìjẹ̀bú, káwọn ya para wọn. Ìròyìn padà dé ọ̀dọ̀ Sodeke wípé àwọn èèyàn Abeokuta wọ́n ti ń para wọn o. Ìrònú ńlá dorí àgbàkodò. Sodeke pe ìpàdé ogun padà pé kí láá ṣe o, ẹ jẹ́ á lo ète ogun. Wọ́n wá rántí òru Gbàmílà tí wọ́n fi ṣẹ́gun Òwu níjọ́sí. Wọ́n wá wò pé ó dà káwọn lọ jálu ogun Ìjẹ̀bú lásìkò tí wọn ò múra ogun sílẹ̀ ti tẹ́lẹ̀. Àwọn Ẹ̀gbá ò ṣe méní ṣe méjì o, wọ́n jálu ogun Ìjẹ̀bú, wọ́n fi ọjà jẹ wọ́n, wọ́n lé wọn tèfètèfè, ìgbé àfẹ́wé inú oko la fẹ́ nǹkan ọbẹ̀. Báyìí ni Sodeke ṣe ṣẹ́ ogun Ìjẹ̀bú tí wọ́n sì lu ìlú àjàṣẹ́gun padà wọ ìlú Abeokuta. Ọkàn wọn balẹ̀ pé àwọn ti ṣẹ́ ogun.
àkọ́kọ́. Ṣé wá rí ogun tí Ìjẹ̀bú wà yìí? À ń pe àwọn ìlú kan ní Ẹ̀gbálúwẹ̀, àwọn Yewa, àwọn là ń pè ní Ẹ̀gbádò náà. Tá a bá fẹ́ lọ sógun, a máa ń ránṣẹ́ káàkiri ìlú pé kí wọ́n fọmọ ogun ránṣẹ́. Ní ara ìlú àwọn Ẹ̀gbálúwẹ̀ yìí, ìlú ńlá méjì kan wà ńbẹ̀, ìlú Ìjànà àti ìlú Ìláró. Wọ́n ránṣẹ́ lọ sí ìlú méjèèjì pé kí wọ́n fi ọmọ ogun ránṣẹ́. Ìlú Ìjànà fi ọmọ ogun méjì ránṣẹ́. Ọmọ ogun méjì tí mò ń sọ yẹn ni pé olórí ogun méjì tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ogun wà ní ẹ̀yìn wọn. Òun ni Ìjànà fi ránṣẹ́. Ṣùgbọ́n àwọn Ìláró ò lè fi ogun kankan ránṣẹ́ torí pé nílùú Ìláró, Aláàfin Ọ̀yọ́ ló máa ń yan olú fún wọn. Ọdún mẹ́ta sì ni olú ó lò lórí oyè. Lẹ́yìn ọdún kẹta yóò lọ fẹ̀yìntì sí òkè olú. Ìlàrí Aláàfin la sì mọ́ yàn fún wọn ní olú nílùú Ìláró. Wàhálà ti wá ṣẹlẹ̀, Ọ̀yọ́ ti tú. Olú wọn ti lo ọdún mẹ́ta àkọ́kọ́, ó lo ọdún mẹ́ta kejì láìṣe olóṣèlú. Kò tún wá jókòó jẹ́ débi pé ó wá ń fi ara ni àwọn aráàlú. Àwọn ìlú ò wá fẹ́ mọ́. Ọ̀yọ́ tó yẹ kí wọ́n ránṣẹ́ lọ, Ọ̀yọ́ ti tú. Wọ́n wá ránṣẹ́ lọ sí Abẹ́òkúta pé bàbá wa Sódeke ẹ gbà wá o. Ẹ wá bá wa mú olú wa láàyè kó mọ lò kí olú àfẹ́ mọ́. Ṣùgbọ́n lásìkò gbàùn, Sódeke wà ní ojú ogun Ẹ̀gbá. Ojú ogun tó wà Òwìwí, ogun Òwìwí ni a pè ogun tí Ìjẹ̀bú àti Ẹ̀gbá tí wọ́n kọ́kọ́ jọjà. Ìgbà tí Sódeke wá gbọ́, Sódeke wá gbé Sóbọ́nà dìde pé kí Sóbọ́nà lọ sí Ìláró láti lọ bá wọn kojú wàhálà olú Ìláró. Sóbọ́nà àti àwọn ogun tí wọ́n mú tẹ̀lé, wọ́n gba Ìláró lọ. Ìgbà tí wọ́n dé Ìláró, àwọn ìlú tó àwọn Sóbọ́nà tẹ̀ pé ìyàn mú ní Abẹ́òkúta tẹ́lẹ̀, wọ́n wò pé ìlú ló ní nǹkan ọrọ̀ ajé tó báyìí, ní oko wọn tutù báyìí. Àwọn wọn jagun ìkógun náà kàn kó, wọ́n kàn ń rédè kiri inú ìlú. Sódeke rí i pé wọ́n jagun. Nígbà tó dé láti ogun Òwìwí, ó wá múra ogun pé ìlú Ìláró yá. Ṣé wá rí ìlú Ìláró tí wọ́n ń lọ yìí? Ṣé mọ̀ pé àwọn Ìjànà wọ́n fi ogun ránṣẹ́ sí Ìjẹ̀bú tó jẹ́ pé wọ́n jọ lọ kojú Sódeke ni. Wọ́n wá rò pé ṣé Sódeke ò wá mọ́ ni? Ṣùgbọ́n lójijì Sódeke jálù wọn. Ó kó Ìjànà, ìlú Ìjànà ó kó. Ìlú Ìláró àtolú àtolù wọ́n mú olú wọn náà. Olú yìí wá ní ọmọbìnrin kan, à ń pe ọmọ yìí ní Ayawo. Ayawo yìí ó jẹ́ akíkanjú obìnrin tó ní agbára tó dẹ̀ wù Sódeke púpọ̀ jù. Sódeke mú Ayawo yìí láàyè, wọ́n mú lọ sí Abẹ́òkúta, ó sì fi ṣe aya. Jagunjagun ni arábìnrin tá à ń pè ní Ayawo yìí, ó ní agbára ní gbogbo ìgbà tó sì ń jẹ́ ìyàwó nílé Sódeke ní mọ́ tẹ̀lé lọ sójú ogun. Ẹ mọ́ gbàgbé pé ogun Òwìwí ti parí. Ogun Òwìwí ni ogun àkọ́kọ́ tí Sódeke jà. Mo sì sọ pé ọdún 16 years ni Sódeke fi ṣe olórí ìlú Abẹ́òkúta. Ó sì tún ti ja ogun Ìláró báyìí, Ìjànà àti Ìláró. Ṣé Sódeke ò wá fi mọ́ ń bẹ̀? Ṣé yóò padà sílé? Kí ló tiẹ̀ wá padà dá Sódeke àti Ìbàdàn papọ̀ gan? Tó wá jẹ́ pé Ìbàdàn wá gbógun wá sí Abẹ́òkúta. Kí ló fà? Àní ẹ̀ tí gbọ́ nǹkan kan, ẹ gbọ́ mi rìnrìn lẹ́nu mi. Ibí yìí látún ti gbé ní ọjọ́ mẹ́jọ. Títí ìgbà náà ni mo wá ń dágbére fún yín pé ká fi ire àti ayọ̀ pàdé àti pé kẹ́ ẹ tẹ̀síwájú lórí ètò Ṣọ́wọ́nyá pẹ̀lú dókítà Ọlámídé, olóòtú àgbà tí ṣe atọ́kùn fún ètò àgbà. Jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́, ní mi ní jọjọ, ní skunkẹ́lẹ́ tótótó, ní mi ní jọjọ, ní skunkẹ́lẹ́ tótótó.